Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channel ẹ kú dédé àsìkò yìí. Ọ̀dẹ̀ ó dùn yóò dùn lágbára Ọlọ́run. Gbogbo gbàlákú máa ń sọ pé gbogbo wa la jọ ní orílẹ̀-èdè Nàìjíríà, kì í ṣe àwọn northerners nìkan tí wọ́n fẹ́ máa pàṣẹ. Tó bá jẹ́ pé àwọn northerners nìkan ló ní Nàìjíríà ni, bí wọn ò bá ṣe gun àwọn yòókù gàràgàrà yóò ju bí wọ́n ṣe ń gùn wá ẹ lọ. Ṣùgbọ́n àwọn tó jẹ́ olórí ìjọba wa, bóyá ẹ̀rù wọn ni wọ́n ń bà ní o, kò yé wa, ìtò ń ṣẹlẹ̀ kò yé wa. Ṣé ẹ mọ̀ wípé pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ ibi tí wọ́n ti ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọn ò sì dáwọ́ ẹ̀ dúró, tí wọ́n ń ṣe lọ, tí wọ́n ń fi tipátipá gbé ara wọn lé àwọn ẹ̀yà yòókù lórí, wọ́n ń fi tipátipá gbé ẹ̀sìn wọn lé àwọn yòókù lórí, wọ́n fi tipátipá gbé òfin ṣàríà tiwọn lé àwọn yòókù lórí, wọ́n dẹ̀ sá sí abẹ́ ẹ̀sìn. Àwọn northerners yìí pàápàá jùlọ àwọn Sokoto, wọ́n gbàgbọ́ pé ilé agbára òṣèlú ní ìlú Sokoto, kó tó di pé Trump wá fi yé wọn wípé ibi ìbáyìí gan nílé bandit àti terrorist. Ìyẹn lọ́jọ́ Kérésìmesì tó strike wọn. Kì í ṣèròyìn mọ́, gbogbo wa la mọ̀. Ibi tí mò ń lọ rèé. Kí ló dé tó jẹ́ wípé àwọn bandit àti àwọn terrorist yìí, northerners ní 99% wọn, ẹ̀yà Haúsá Fúlàní tàbí Fúlàní Haúsá ni wọ́n. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tá à ń wò, ojú ìjà tá à ń rí ní Làṣà, allegedly Fúlàní ni wọ́n. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ Nàìjíríà tòótọ́ làwọn Fúlàní yìí, onílùú ò ní fẹ́ kó bàjẹ́. Tí wọ́n bá wá ń sọ pé we are one, we are one, a máa ń wọ́ndà pé báwo lèyìn ó ṣe nílé ẹbí tá a dẹ̀ gbé katapila dé láì jẹ́ pé ó fẹ́ tún kọ́, á dẹ̀ wó palẹ̀, á dẹ̀ pa gbogbo àwọn ẹbí ẹ̀ tó wà nínú ilé tí ò bá jáde ní kíákíá. Ibi tó minú ti ń kọ àwa nílé iṣẹ́ Jugba Master Channels rèé, pé kí ni àwọn ìjọba tí kìí ṣe ẹ̀yà Fúlàní tí ń ṣèjọba lórílẹ̀-èdè yìí látijọ́ yìí, kí ni wọ́n ń wò tí agbára àwọn Fúlàní fi tó báyìí? Ìbẹ̀rù ni o. Ìyẹn ni pé Ọjọ́ àti àwọn ẹrú Fúlàní, ẹrú northerners làwọn tó ti ń ṣèjọba lé wa lórí. Àfẹni tí agbára ẹ̀ bá kà tó fọ́ ilé agbọ̀n wọn níbi tí wọ́n ti ń ta aráàlú nítakúta. Tó bá jẹ́ lóòótọ́ ọmọ Nàìjíríà gidi ni wọ́n, tí kìí ṣe pé wọ́n wọ àwọ̀sùn, wọ́n fò fẹ̀rẹ̀ wá, wọ́n rìn kiri, kò yẹ kí wọ́n sọ pé kí àwọn tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kán fò kán nìṣó, torí abẹ́ unity and progress làgbélé. À ń sọ pé wọ́n fọ́ pọ́npọ́ mọ́ unity lórí, wọ́n na progress lánàá pa àwọn ẹ̀yà northerners ni. Ṣùgbọ́n àwọn Haúsá tá a mọ̀ nísìnyí, wọn lẹ́nu tó Fúlàní tí ẹjọ́ ń jẹ́ Haúsá Fúlàní mọ́, nítorí pé àti Fúlàní lé àti toko àti todò ni wọ́n ti kóra wọn jọ tí wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn tó ń ṣàkóso ẹ̀ àti lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tòótọ́. Agbára ò ká wọn. Nígbà tí Trump strike Sokoto, ariwo ta, wọ́n gbé ẹnu sókè, wọ́n ní Trump fẹ́ jagun ẹ̀sìn, ó fẹ́ gbógun ti àwọn Islam ni. Bẹ́ẹ̀ gbogbo bí àwọn èèyàn wọn, àwọn bandit, àwọn terrorist, àwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò, bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tó kí Trump tó wá, ìkankan nínú àwọn ẹ̀yà northerners yìí ò sọ nǹkan kan o, pàápàá jùlọ Sultan àti Gumi. Ṣé ẹ rántí àwọn massacres oríṣiríṣi tí wọ́n ti dá lára ń bí ní Ọ̀wọ̀, ní Yewata, ní Benue State, Ebonyi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mi ìgbàgbé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe, tí wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́. Láàrin ẹ̀, ẹni tó jẹ́ negotiator fáwọn ará bí Fúlàní ni ìyẹn Gumi.
ìdí tí a ṣe mọ́ lè máa mẹ́nu bọ̀rọ̀ Gumi gbogbo ìgbà ni pé ètò ń jọ àwọn èèyàn lójú ni pé wọ́n ní kẹ́ ẹ mólè ẹ̀rọ lè mú apá yín òkó lè. Wọ́n wá ní èèyàn kan mọ bí olè ń gbé, ó sì ń jáde wípé ẹ lè mólè yẹn o, èmi bàbá àṣàlẹ̀ wọn, kí lẹ fẹ́ sọ fólè ẹ̀ràn mi, kí lorúkọ ẹni rú ẹni bẹ́ẹ̀. ìtò ń yà àwọn èèyàn lẹ́nu ni wípé ìbọn gbogbo weapons tí wọ́n ń lò kì í ṣe láti orí sánmọ̀ ló ti ń fò bọ́ọ̀lẹ̀ o, tó fò bọ́ọ̀lẹ̀ èèyàn kan ní òkò débẹ̀, à ń sọ dáadáa ta làwọn tó ń kó fún wọn. Ibí yìí ni ọ̀rọ̀ ń bọ̀, bí mò ń bọ̀ gan rèé, gbogbo tẹ̀ẹ̀kan yẹn analysis ni. Allegedly àwọn kan ti sọ wípé Turkey wà nínú àwọn tó ń sponsor àwọn afẹ̀míṣòfò yìí nítorí pé wọ́n ní interest nínú kórílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ kìkìdá Islamic country. Ibi tó ti ń jọ gàté tí ò ti jọ gàté bọ̀ rèé o, torí èmi sì ń béèrè wípé tí Nàìjíríà bá fẹ́ jẹ́ Islamic country ṣebí yóò jẹ́ àjọmọ̀, kò ní ṣe wípé àwọn èèyàn kan gbẹ̀yìn ọ̀dà wọ́n ní ẹ wá fowókọ́lẹ̀ fún kinní kan o, mi ò débẹ̀, ẹ̀yin kan wá ní lórúkọ lágbájá tó kì í ṣe bí mi, ẹ sì forúkọ mi lẹ̀ ń bẹ̀ tàbí orúkọ lé mi, ó ti ṣẹ̀ sófin. Àwọn tí wọ́n rẹ́gísítà Nàìjíríà sínú Islamic association àbí kan kí ni wọ́n pè corporation, ẹni ibi àti ẹlẹ́lẹ́yà olórí burúkú ẹ̀dá ni wọ́n, torí pé wọn ò béèrè lọ́wọ́ ọmọ Nàìjíríà, àwọn ẹ̀yà kan ló sì wà nídìí ẹ̀, àwọn tá a sì ń sọ yìí náà ni. Àwọn yẹn là ń pera wa níwọ̀ Nàìjíríà, àwọn tí wọ́n ń fárí lẹ́yìn olórí, tí wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀, tí wọ́n sì nígbàgbọ́ wípé èèyàn kéèyàn tí ò bá ti ṣe ẹ̀sìn Islam àwọn ọ̀pá ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ta ló fẹ́ yọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò, agbésùnmọ̀mí, àwọn alákatakítí ẹ̀sìn Islam? Mi ò sọ pé gbogbo mùsùlùmí o, àwọn alákatakítí ẹ̀sìn Islam tí wọ́n jẹ́ ẹ̀yà ará òkè ọya northerners, torí bẹ́ẹ̀ ni gbogbo wàhálà yìí ti ń wá. Nǹkan tí bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Excellency tẹ́ lọ ṣe ní Turkey lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò yára àlú, ṣùgbọ́n ojú rẹ̀ ti ń hàn níta. Ṣùgbọ́n àwọn náà sọ wípé ọ̀rọ̀ ààbò ni wọ́n bá lọ sí Turkey. Bitter truth làwa máa ń sọ lórí ètò yìí. A rí i pé ẹ̀sìn Islam, ẹ̀sìn mùsùlùmí tẹ́yìn náà jẹ́ kan nu wọn, ni wọ́n ń dá wàhálà alẹ́ jù, bó tiẹ̀ já wàhálà katakítí, wàhálà tá a ní lórílẹ̀-èdè yìí. Turkey sì jẹ́ ẹni tí wọ́n ti fẹ̀sùn kàn ó ń sponsor wọn. Gumi dẹ̀ sọ fún yín wípé ibi tẹ́ ẹ lè wá ìrànlọ́wọ́ sí lẹ́yìn ìgbà tí Trump dá sọ̀rọ̀ yìí, ó ní Turkey, Pakistan àbí Palestine àbí Pakistan, yes, ó ṣe wá jẹ́ Turkey lẹ́lọ lásìkò yìí. Ó ṣe jẹ́ state country àwọn mùsùlùmí tí àwọn alákatakítí nígbàgbọ́ nínú wọn tí wọ́n ní kẹ́ ẹ lọ, ibẹ̀ lẹ lọ. Ṣé rí ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀mí aráàlú ń ṣòfò lé lórí. Kò dẹ̀ sí tí ẹ̀dá dà láyé tí ò ní padà dà sílẹ̀, àtipò àtọlá àtowó, ó lè filẹ̀ fáwọn ẹbí ẹ̀, àwọn náà tún padà filẹ̀ ni. Ó ń kọ àwọn aráàlú lóminú pé kí ni bàbá lọ ṣe ní Turkey. Wọ́n ń sọ eléyìí nítorí pé wọ́n ń rò wípé àbí ààrẹ ti wà confused or convinced, àbáwọn kan náà ní lọ Turkey o, torí kò yé èèyàn nígbà tí Trump àti Israel ti wà on ground against afẹ̀míṣòfò, kì í ṣe against mùsùlùmí or Islam, no, against afẹ̀míṣòfò, tí bàbá wa wá ìrànlọ́wọ́ lọ sí Turkey yẹn.
ìrànlọ́wọ́ kìnnì. Nígbà wo ni like Trump àti Israel àwọn against àfẹ̀míṣòfò, àwọn Turkey allegedly wọ́n support àfẹ̀míṣòfò, kí lẹ̀ ń try láti support? Àtìlẹ́yìn Trump ẹ wà àti Israel ẹ rí, àtìlẹ́yìn Turkey ẹ ti rí. Kí lẹ rò pé yóò jẹ́ ààbọ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú sharing intelligence, military intelligence pẹ̀lú Turkey? Kí lẹ rò pé ó lè tún jẹ́ ààbọ̀ rẹ̀ nígbà tí tàwọn Trump àti Israeli tó ti ń so èso rere bọ̀? Ṣé káyé sọ pé ẹgbọ́n tí Gumi sọ ni pé abálájọ tí wọn ò lè fi fọwọ́ òfin mú Gumi? Ṣáwọn tá a jọ pera wa ní ọ̀kan ṣoṣo náà nìyí tí wọ́n nígbàgbọ́ pé tó ò bá ti ṣe ẹ̀sìn àwọn ṣetá àti má sinmi ìfẹ̀míṣòfò? Irú ẹ̀sìn bẹ́ẹ̀ lẹ wá fẹ́ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí gbogbo wọn ó ṣe? Ṣé gbogbo èèyàn lòkúta máa gbénú ẹ̀? Kì í ṣe ẹ̀sìn làwa ń ta ẹnu bá, bí kò ṣe àwọn tó ń ṣe, irú ìran àwọn tó ń introduce ẹ̀sìn yẹn. Àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn gangan nínú àwọn ọmọ Yorùbá àti wa, ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọmọ kábàámọ̀ báyìí wípé ìran àwọn ìdẹ́ ìṣẹ̀ran àfẹ̀míṣòfò, mùsùlùmí táwọn bá lọ́wọ́ àwọn bàbá wọn kọ́ yìí. Ẹ ti wá da ọ̀rọ̀ ẹ̀sìn mọ́rọ̀ òṣèlú. Ṣàríà tí wàá ní tí ń lọ gbé fún gómìnà tó fẹ́ díje àti gómìnà tó wà ńbẹ̀ pé ẹ fọwọ́ sí i. Ẹni tó fẹ́ díje náà ti ń sọ pé tí n bá ti wọlé màá mú ṣàríà. Kí ni ṣàríà ní í ṣe lẹ́gbẹ̀ẹ́ òfin constitution orílẹ̀-èdè tó jẹ́ general àmúlò? Tọ́kì yẹn ni bàbá wa lọ. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ okòwò ọ̀rọ̀ ajé ni agbọ́pọ̀ ẹ̀ bá lọ, kì bá dá. Èmi rò pé òun náà ló máa jẹ́, nítorí kété tẹ́ ẹ kúrò ńbẹ̀, kí ni newspaper tó gbé àbí nǹkan tí ààrẹ Tọ́kì padà sọ jáde ní kété tẹ́ ẹ kúrò ńbẹ̀, ó ní ọ̀rọ̀ tí ó wà láàrin àwọn, ó dàbí pé mo kọ́lẹ̀, kí ni yẹn sọ pé the partnership they have for Nigeria is for Islamic interest. Ṣé kò jọ pé wọ́n ti ń rólé apá kan bẹ̀ yẹn? Why tó sọ pé for Islamic interest for Nigeria? Nigeria yẹn ṣé ẹlẹ́sìn mùsùlùmí nìkan ló ń gbé bẹ̀? Nigeria kì í ṣe fún ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nìkan, kò dẹ̀ ń ṣe fún ẹlẹ́sìn mùsùlùmí. Ẹ jẹ́ n tẹ̀síwájú torí fún gbogbo ẹlẹ́sìn pátá ni. Ó wá ní the partnership they have for Nigeria is for Islamic interest because Nigeria is a member of Islamic cooperation. Pé wọ́n ti fowókọ wálẹ̀ nínú Islamic cooperation, 52 countries ló dẹ̀ wà nínú ẹgbẹ́ yẹn láyé Babangida kan. Àbí ta ló fowókọ wálẹ̀ ń bẹ̀? Ta ni ò sọ fáráàlú tó fi ṣe bẹ́ẹ̀? Ara àgàbàgebè tí àwọn olórí wa ń wù, àwọn àwa aburú tó wà lọ́wọ́ wọn tí wọn ò káràlú sílẹ̀ ń wò yẹn o. At this time, Islamic interest wo lásìkò tí ogun ẹ̀sìn tó ń jà lọ́wọ́lọ́wọ́ táwọn afẹ̀míṣòfò dẹ̀ ń lo ẹ̀sìn yẹn tí wọ́n sá sí abẹ́ ẹ̀sìn Islam ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ààrẹ ẹsẹlẹ́ǹsì, lẹ lọ síbẹ̀ yẹn, ẹ wá kúrò tán, wọ́n tún wá ń prove ìyẹn fún àwọn aráàlú. Ṣé kọ́kàn àwọn ẹlẹ́sìn míì lè balẹ̀ ni? Nítorí pé àtẹlẹ́sìn mùsùlùmí tó wà ní south ń bí àti tó wà north, wọ́n ń fẹ̀mí anybody ṣòfò lọ ni. Tẹ́ ẹ bá rò pé abẹ́ ẹ̀sìn ni wọ́n sá sí torí resources tí àwọn Fúlàní tí wọ́n fẹ́ kó jẹ́ tiwọn nìkan, torí orílẹ̀-èdè tí wọ́n fẹ́ gbà, ó ní wọ́n ṣe sá sí abẹ́ ẹ̀sìn. Bẹ́ẹ̀ bá wá show interest, bẹ́ẹ̀ lọ share military intelligence allegedly pẹ̀lú wọn, ṣùgbọ́n tí wọ́n sọ pé n táwọn àti yín jọ sọ nìyẹn, ó bani lẹ́rù, ó sì máa pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà lẹ́kún. Wọ́n ti forúkọ ọmọ Nàìjíríà sílẹ̀, wọ́n ti forúkọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ wípé wọ́n wà nínú Muslim
cooperation. Nígbà tí ẹ forúkọ kìrìsìtẹ́nì sílẹ̀ níbikíbi, Trump dìde láti gbèjà àwọn kìrìsìtẹ́nì, àwọn Turkey dìde for Islamic interest. Kí ló jọ lójú yẹn? Ẹ fi sábẹ́ comment section. No, ẹ fi sábẹ́ comment section. Gumi dẹ̀ ti ní ibi tẹ́ ẹ lè wá ìrànlọ́wọ́ lọ nìyẹn. Kí ọmọ Nàìjíríà by fire by force kan kọ́ bí wọ́n ṣe máa bá àwọn bandit gbé, though terrorist, but ẹ̀yin lẹ mọ̀ tẹ́yìn pé wọ́n bandit, àwọn agbésùnmọ̀mí, torí kò sí yàtọ̀ náà agbésùnmọ̀mí àti fẹ̀mí ṣòfò. Sọ̀rọ̀ tí Gumi sọ kọ́ ló wá ń wá sí ìmúṣẹ. Àwa dẹ̀ ń pariwo kí ló dé tí wọ́n fọwọ́ òfin mú Gumi. Ṣé kò máa ṣò báyìí? Àti 2027 àti 2026 tá a wà yìí, Ọlọ́run ló ní, kì í ṣẹ̀yin, kì í ṣe anybody, kì í ṣèmi. Let us do the right thing at the right time, regardless of politics or anything. Báwo ló ṣe ń rí lára yín? Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Benue, ẹ wo ní Yewata, ẹ wo ohun tó ṣẹlẹ̀ káàtì ẹ̀ gbọ́ pé wọ́n ti mú àwọn 9 ní ti Benue, ṣùgbọ́n àwọn tó kú ti kú. Wọ́n ṣe wọ́n yàmàyàmà ni. Ta ló gbàdúrà rú ẹ̀? Gbogbo àgbáyé ń wò wá. Wọ́n mọ interest Turkey ṣẹ́rí lójú ẹsẹ̀ tẹ́ ẹ kúrò ń bẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣé mọ̀ pé Trump àti Israel wọ́n support Nàìjíríà. Turkey support Islamic interest ní Nàìjíríà. Trump àti Israel sọ pé ẹ má pa Kìrìsìtẹ́nì mọ́. Àwọn ará Turkey dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sun fọ́tò Trump àti Israeli president. Má fi hàn yín, ó nìyẹn. Wọ́n dẹ̀ ti ń sun picture wọn. Ẹ rí fídíò ẹ̀ àti fọ́tò ẹ̀. Kí ló túmọ̀ sí? Nàìjíríà níbo la dúró sí gan? Níbo la belong sí? Ṣèlú mùsùlùmí ni? Kìrìsìtẹ́nì ọ̀bá Hindu, oníṣẹ̀ṣe ọ̀bá Hindu, pé ṣùgbọ́n wọ́n lẹ́tọ̀ọ́ pé gbogbo everybody ló ní Nàìjíríà. Ṣùgbọ́n ẹ sọ fún wa, ẹ ti forúkọ lẹ̀, ẹ declare kí gbogbo yín bọ́ tàkẹ́ ní ìlú mùsùlùmí ni. Kẹ́ ẹ wá rí wàhálà tẹ́ fẹ́ dálẹ̀ láàrin orílẹ̀-èdè àgbáyé. Àwọn kan náà ó support Turkey tán jẹ́ ìlú mùsùlùmí. Ẹ dẹ̀ rò pé ìkòkò ó gbomi kó gbẹ̀yìn nínú òṣèlú tẹ́yìn ṣe yìí, ẹ̀yin olóṣèlú. Ọlọ́run ò ní jẹ́ àríbi, àdúrà kẹ́ ẹ ṣàṣeyọrí làwa ń gbà. Ṣùgbọ́n èèyàn máa fọwọ́ ara rẹ̀ fa nǹkan míì nígbà míì. Nǹkan tó bá máa sọ ní lórúkọ burúkú èèyàn ń jìnnà sí ni. Kódà ẹ̀rù ń bà mí níbi tí a gbé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé. Orí ìta àjókòólé wọ́n máa ń dáṣà kan pé gunpowder. Torí jẹ́ ẹ̀sìn ló burú jù. Àwọn tẹ́dẹ̀ láwọn ń jàjẹ́ ẹ̀sìn jihadi wọ́n ti múra tán. So wá yẹ kí Turkey ò bọ́ ọ̀tá kan sọ pé for Islamic interest làwọn àti president wa jọ sọ̀rọ̀ lé lórí lásìkò yìí. Wọ́n sì tún bọ́ ọ̀tá, wọ́n ń sun fọ́tò Trump àti Israeli president tó jẹ́ àwọn tó ń support orílẹ̀-èdè Nàìjíríà against terrorists, not Islamic o, but Turkey ní Islamic interest. Gumi dẹ̀ sọ wípé àwọn Turkey yẹn làwọn nígbàgbọ́ nínú ẹ̀. Sọ̀rọ̀ Gumi kọ́ ló ń ṣe báyìí. Tọ́ aríyìn náà o. Ìgbésí ayé ẹ̀mí àwọn èèyàn yàtọ̀ sí òṣèlú. Bí Turkey president bá lè máa proof pé Islamic interest ló ń wà fún, á fún gbogbo lọ́lọ́run lọ́wọ́. Ẹ máa ṣe èso. Ṣùgbọ́n a béèrè wípé ṣé dandan ni gbogbo ènìyàn gbọ́dọ̀ wà lójú kan náà? A gbọ́dọ̀ jórúkọ bàbá kan náà. Jíjórúkọ bàbá kan náà pọ̀ ewu ni fún wa. Torí pé wọ́n ti ń fi ewu wá already lábẹ́ ẹ̀sìn
lábẹ́ ẹ̀yà, lábẹ́ ẹ̀tọ́. Ìkàlẹ̀ èèyàn tó bá sọ wípé àwọn ènìyàn ń sọ̀rọ̀ lásìkò yìí fún ẹ̀tọ́ wọn nítorí òṣèlú tí. Olúwa dìde fún ìrànlọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà, ò dìde fáwọn ọmọ ẹ̀ o. Mú wa kúrò lóko ẹrú àwọn amúnisìn, lábẹ́ ẹ̀sìn, lábẹ́ òṣèlú. Ohun gbogbo tó o bá ti ṣe, òun ló dára. Sharia, jihad, Islam kò possible ká impose ẹ̀ lé orí ọmọ Nàìjíríà. Ìtẹ́ fẹ́ dálẹ̀ pẹ̀lú ìwà tẹ́ ń wù yìí, ẹ̀yin olóṣèlú. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ̀ ń gbìyànjú. Ìbéèrè àwọn aráàlú la gbé jáde. Ìtẹ́ lọ ṣe ń Turkey, ṣe mọ̀ pé kò sẹ́ni tó mọ̀. Ṣùgbọ́n etí president Turkey sọ pẹ̀lú ẹ̀rí la gbé jáde. Ṣé lóòótọ́ ni? Mo believe pé wọ́n allege, wọ́n parọ́ mọ́ yín ni. Tó bá jẹ́ lóòótọ́ lẹ tún lọ sign another security military intelligence pẹ̀lú Turkey tí America àti Israel dẹ̀ wà on ground. Ẹ̀yin lẹ mọ̀ the best, bọ́yọ̀ wà òkè. Ó ṣeé ṣe káwà mọ̀mọ́. No wàhálà. Tó bá jẹ́ is the best. No wàhálà. Ẹ má jẹ́ ń sọ pé òye yé àwọn tó yeye. Ọ̀dọ̀ yín ni kò wà. Bẹ́ẹ̀ báyó bẹ́ẹ̀ báyó. Ṣùgbọ́n ẹ má jẹ́ kẹ́rù òbodò yín nítorí àwọn kankan má bàa bà yín lórúkọ jẹ́. Ẹ̀rù òbodò yín, ẹni tí ó wọdò lóminú nǹkan. Ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. Mo nígbàgbọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ ń ṣe tẹ́ ẹ mọ̀ yẹn, ẹ má dàmọ́ o. Ẹ má dàmọ́. Bẹ́ẹ̀ bá ti ń rìn, ẹ máa wẹ̀ yìí. Torí àwọn tẹ́ ẹ kó rọra tẹ́ ń sọ pé báyìí ni ó ṣe, báyìí ni ó ṣe. Ṣé wọ́n fẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí? Ṣàṣeyọrí yín ni wọ́n ń wá, àbí wọ́n fẹ́ dógun sílẹ̀ lásìkò tiyín? Àbẹ́tàn ni wọ́n ń tàn yín. Bó bá kọ wájú sí yín kẹta, bó bá kọ ẹ̀yìn sí yín kẹta, bó bá kọ ẹ̀yìn nìkan, ẹ tẹ́rù ara yín pa. Bàbá ààrẹ, nǹkan kan o, nǹkan kékeré kọ́ o. Sísun fọ́tò Trump àti Israeli president lẹ́yìn ìgbà tẹ́ ẹ kúrò ní Turkey, àbí bóyá kẹ́ẹ̀dẹ̀ tó lọ ni. Nígbà mo rí fídíò yẹn ni mo sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ tí president Turkey sọ ó gbéwu dání gidigidi ni nínú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣeun Agboola lórúkọ mi. Ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ìrànlọ́wọ́ Ọlọ́run látòkè wá á sọ̀kalẹ̀, á gbà àwọn ọmọ tirẹ̀ kúrò lọ́wọ́ ẹkùn pẹ̀yẹpẹ̀yẹ. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ń wò wá.